Yorùbá kọjá lẹ Yorùbá nítorí pé mo kọ́là Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ tí a bá wá ní àṣemọ́ nìyẹn ẹ lè wọ́n dúnkokò mọ́ àwọn bàbá wa Fúlàní ò lè mọ́ pa àwọn ọba wa lẹ Yorùbá kájúbẹ́ ẹ̀kẹ́ dání àwọn bàbá mi ní kàkà kí n dọ̀bálẹ̀ fún gàmbà kí n kúkú kú dànù nígbà dẹ́dúró ń sè é a fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà lápapọ̀ mọ̀ pé àwa Yorùbá la gbé Nàìjíríà lọ. Bàbá wa tí British bá so wá pọ̀ bàbá wa ní ìgbéyàwó tẹ́ ṣe fún wa ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin president ẹ̀ wà mí mo kí ohun tí n bá sọ lẹ́nu mi ní kẹ́ máa kọ sínú ìwé ohun tí mi bá sọ ẹnu mọ̀ sọ pé mo sọ èmi ò support ẹni kankan mi ò dẹ̀ gbìjà anybody ohun tí mo ń sọ fún yín ni pé àwọn ọmọ Nàìjíríà ni abẹ́ ọmọ Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́ tàbá dẹ̀ sọ pé àṣemọ́ nìyẹn torí pé ọmọ Yorùbá kọ́ ló ń gọ́lọ̀ àwọn kẹ́ni kílódé mọ̀ kúkú àdìrẹ̀ tí mo bú bàbá Tinubu wá ètí mo fẹ́ kú sóò lórí gọ́lọ̀ pa mí mọ́lé sóò ló ń ṣèjọba ńgbà tó wà tá ṣé ẹnu ìgbà tó ti dé ó ní kí mọ̀ ṣe Yorùbá nìṣà láàrin bí oṣù méje tó ti gbàjọba Nàìjíríà sóò ní mọ̀ ṣe Yorùbá nìṣà mo ti ṣe Yorùbá nìṣà kó tó dé adé ń kọ̀ntínú. Nàìjíríà lọ́wọ́ tí ẹ bá bẹ́ẹ̀ tàbálà àṣemọ́ nìyẹn tí bí ẹsẹ̀ sí bá fẹ́ rí mi wọ́n fún lọ́ọ̀yà mi pẹ̀lú mi ọlájẹ́ ìgbésí lẹ́tà kọjọ wà lọ́fíìsì mi kọ́ fún lẹ́tà kó mú mi wá àwa bá wọn ohun tí wọ́n á ṣe ni pé ọmọ pèmí sàbùgá mi sọmọ Fúlàní wọ́n pèmí sọ́wọ́sì nígbàjọ́ wọ́n fún pẹ̀lú mi lẹ́tà kó gbé sí gbogbo ayé pé kí n wá kí pépà ó gbé kí tẹlifíṣàn ó gbé pé àwọn kò ṣe náà wọ́n lè fún pẹ̀lú mi lẹ́tà wọ́n pè mí sí Ìbàdàn lọ́dọ̀ gọ́ọ̀mù Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé ọ̀làjúlẹ̀ kan pa mí lójú ẹ̀ kí Ṣèyí Mákindé ọ̀làjúlẹ̀ tó bá tún ọ̀làjúlẹ̀ kò ní sọ̀rọ̀ Ṣèyí Mákindé wọ́n pè mí sí Èkó lọ́dọ̀ Sanwó-Olú kí DSS Nàìjíríà Fúlàní kan pa mí lójú Sanwó-Olú tí wọ́n bá lè pè mí sí ọ̀dọ̀ Sanwó-Olú bàbá Abíọ́dún ò tiẹ̀ ní gbà bàbá Abíọ́dún ò ní gbà kẹ́kọ̀ọ́